Ìgbòho òòṣà owó bàbá dámì 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 owó bàbá Yọ̀mídé owó bàbá Emma owó bàbá Victor kábíyèsí olúwa mi o. Ẹ̀yin ènìyàn wa, ìròyìn ayọ̀ lélẹ́yìí, ìròyìn tí mórí ẹni wú, ìròyìn tó ń jẹ́ kéèyàn mọ̀ pé yes mo wà láyé, ìròyìn tí mo mú wà yìí ẹ máa kẹ máa ṣàdúrà fún sí Sunday Igboho, ẹ máa ṣàdúrà fún wọn, ẹ máa kọ síbẹ̀ pé wọn ò ní kúkú ọ̀wọ̀wọ̀, ẹ máa kọ síbẹ̀ pé ikú ò ní já wọn gbà lọ́wọ́ wa báyìí, ẹ máa kọ síbẹ̀ pé wọ́n á pẹ́ fún wa, ẹ máa ṣe àdúrà oríṣiríṣi torí wípé wọ́n ní ẹni tó lóun bá ṣoore fún tó bá bù mọ́ra á jẹ́ wípé ẹni ò mórí Ọlọ́run. Eléyìí tí mo rí ó dẹ́rù bà mí, ó jẹ́ kò ṣe kó dẹ́rù bà mí báyà mi já o, ó jẹ́ kí n mọ̀ pé yes Ọlọ́run ló gbé Chief Sunday Igboho dìde. Kábíyèsí Elédùmarè, ọba àṣàkẹ́ ayé, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, eléyìí tọ́lọ́run tún ṣe fún Chief Sunday Igboho yìí, ó jẹ́ kí n mọ̀ pé Ọlọ́run ló rìnrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ máa rò pé máa bí o ti bẹ̀rẹ̀ nìyẹn no eléyìí ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ti máa ń sọ pé Ọlọ́run ṣe nǹkan ta máa wá sọ internationally ló máa ń jẹ́, eléyìí locally as in within ilẹ̀ Yorùbá eléyìí ti ṣẹlẹ̀ ó kọjá àfẹnusọ. Gbọ́ nǹkan tí àwọn àgbà Yorùbá sọ ni wọ́n ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rérin ká ní arérin. Ẹ má jẹ́ ká máa sọ pájànàkú pé pájànàkú kọjá fìrí rárá o. Ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀ bọ̀. Mo máa ń sọ fún yín ṣùgbọ́n ẹlòmíì wà ó máa níbi tí mo máa kì Ìgbòho dé a máa kọ́ sí kọ́mẹ́ǹsì rẹ̀ pé máa bí tiẹ̀ ló ń ṣe ẹ̀gbọ́n náà tó fẹ́ sọ Ìgbòho lọ Ọlọ́run ni tó fẹ́ ṣe kíní kan ni. Mo ní ayọ̀ láti sọ fún yín wípé oríire ti ń dé bálẹ̀ Yorùbá. Ẹ máa ṣí ẹ fídíò yìí, ẹ máa ṣí ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ jẹ́ kó dé gbogbo àwọn tí wọ́n sọra wọn di ọ̀tá olóyè òjijì, ẹ bá wa sẹ́ndì fídíò yìí sí wọn. Nísìnyí mo máa wá sọ lára ìdí tí a ò ṣe lè fi Chief Sunday Igboho ṣeré. Ọlọ́run tún ti ṣe confirmation kan tún ti wà lẹ́yìn sínsìnyí tẹ́ máa fi mọ̀ pé Ìgbòho kì í ṣẹni tá à ń darí sọ, tẹ́ máa fi mọ̀ wípé lẹ́yìn Ìgbòho tún ni, lẹ́yìn bàbá Professor Banji Akintoye tún ni. Bóyá tẹ́ bá tún gbọ́ eléyìí, bóyá ọ̀pọ̀lọpọ̀ yín máa tún juwọ́ jùsẹ̀ fún Chief Sunday Igboho. Who told you that? Go and ìwò a lè fẹ́rú ẹ̀tì káàdẹ̀ lè wá wọn tì. Kò síbi tọ́mọ ọkọ máa wà tọ́mọ àlè ní sí kí wọ́n ní jẹ̀lílì. So now mo fẹ́ sọ̀rọ̀ yìí, àwọn àgbààgbà kan ní Bàràpá, ní Ìgàngán, ní gbogbo òkè òní àti àwọn agbègbè kan lókè Ògùn, wọ́n dìde, wọ́n láwọn fẹ́ sọ oore fún Chief Sunday Igboho. Ti gbọ́ ọ̀kọ̀ọ̀kan, wọ́n ní àwọn ṣetán láti sọ oore fún Chief Sunday Igboho. Wọ́n ní nítorí ó níbi tí mò ń gbọ́rọ̀ ìlọ òbọ̀ akọ̀sí mu yá láwẹ́ à ń jẹ mọ́sà ilé tiẹ̀tì. Àwọn àgbààgbà wọ́n pọ̀ gan, wọ́n pọ̀ tá bá fojú wò ọmọ máa fẹ́ lé 100 gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n náwọn fẹ́ sọ oore fún Chief Sunday Igboho pé torí wípé Chief Sunday Igboho ló sọ òkú àwọn dàlàyé padà. Ṣé ẹ gbọ́ statement yẹn?
wọ́n ní ṣe Sunday Igboho lọ́lọ́run lò láti sọ òkú táwọn jẹ́ di alààyè padà. Wọ́n ní pé nítorí wípé láti ọdún tó ti pẹ́, bàbá mi Sarajudeen Siyanbola, wọ́n ní nice one my brother, God bless you. Prince Adebayo Shitu, good morning my brother, good morning gbogbo yín ni mo kí. Wọ́n ní àwọn ṣetán láti sọ oore tí ṣe Sunday Igboho ṣe fáwọn. Wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé àwọn ò lè sọ oore wọn tán, ọpẹ́ àdúdú táwọn àfi sílẹ̀ Ọlọ́run wọ̀ làwọn á fi máa dúpẹ́ fọ́lọ́run àti ṣe Sunday Igboho. Pé torí wípé Ọlọ́run ló dídí gbé Ìgbòho dìde fún ilẹ̀ Yorùbá. Gbogbo wa la rántí ọ̀rọ̀ kan bí ṣe Sunday Igboho ṣe gudugudu méje yàyà mẹ́fà àti bọ́dà wa Mr. Olúmọ tí wọ́n fìgbà I am Mr. Ọlá. I need olóyè contact. Jẹ́ má bínú. Ohun tẹ́ bá fẹ́ bá wọn sọ ẹ bá mi sọ, màá pè wọ́n máa sọ fún wọn. Nílé fi nọ́mbà wọn lẹ̀ má bínú. Torí ti Dúpẹ́ Onítìrì ti kọ́ wa lọ́gbọ́n, God bless you. Tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀, mo lè pè wọ́n sórí fóònù mi kí n pè é náà sórí fóònù mi tẹ́ máa gbóhùn ara yín, but kò ní sí àǹfààní àti ní fóònù nọ́mbà wọn lọ́wọ́. Pàápàá jùlọ gan, ẹ máa kọ́kọ́ sọ ọ̀pọ̀ tẹ́ bá fẹ́ sọ tó bá jẹ́ ẹ̀kọ́ tí mo lè gbé lọ síwájú wọn. Fine. Now, bí mo ṣe ń sọ lọ, àwọn àgbẹ̀ yìí, àgbẹ̀ wà láàrin wọn, àwọn ọlọ́dẹ ìbílẹ̀, àwọn ọlọ́dẹ ìbílẹ̀, àwọn oníṣẹ́ ọwọ́, gbogbo àwọn agbègbè Ìgàngán, Ìbàràpá, lọ sókè Ògùn bẹ́ẹ̀ wọ́n kóra wọn jọ. Wọ́n láwọn fẹ́ fún ṣe Sunday Igboho ní ẹ̀bùn bántua, ẹ̀bùn tó ní kì tó nítumọ̀, but wọn ò mọ bó ṣe fẹ́ gẹ̀ẹ́tì ṣe Sunday Igboho. Ọ̀rọ̀ yìí ti ta sí mi létí. Kò ń ṣe torí nǹkan tí wọ́n fẹ́ fún ṣe Sunday Igboho ni mo ṣe wá síta, bí kò ṣe nítorí ẹ̀mí ìmoore tí wọ́n fi hàn. A ní láti wá sọ síta. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló pariwo Chief Sunday Igboho ṣe kankan ní gbọ̀ngàn, wọ́n ṣe kankan, wọ́n ti pa ọ̀lẹ́ Igboho, ọ̀lẹ́ ní kìnnìkan ọkọ̀ ṣe bí ẹni tí àwọn ọpọlọ ń bá jà. Now, a máa gbé àwọn àgbẹ̀, àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó jẹ́ wípé tẹ́lẹ̀ wọn ò tó ẹni tó wọnú gbó lọ pẹ́ wọn ọ̀gbẹ́ mọ́. Nísìnyí, they are making millions of money látara pé wọ́n wọnú gbó lọ pẹ́ wọn ọ̀gbẹ́. Àwọn àgbẹ̀ ń kọ́ tó ń gbin pákí, tó ń gbin ẹ̀gẹ́, tó ń gbin iṣu, tó ń gbin àgbàdo. Gbogbo wa la gbọ́rọ̀ tí bàbá wa Lájí Abbas program tí wọ́n ṣe lánàá, wọ́n sọ gudugudu méje yàyà mẹ́fà, wọ́n sọ itú tí Chief Sunday Igboho pa ní Ìgàngán, bí wọ́n ṣe sọ Ìgàngán tí wọ́n gbé ìlú Ìgàngán tí wọ́n gbé padà fáwọn ọmọ onílù pẹ̀lú ìṣòwòpọ̀ àwọn ọmọ onílù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò mọ bí ọ̀rọ̀ Chief Sunday Igboho ṣe bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Chief Sunday Igboho wọn ò ṣàtọ́jú hàn, bàbá wà nílé wọn, wọ́n wà bí ọlọ́ba. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n sunkún lọ bá wọn. Let me use that statement. Àwọn ìkàn nínú ìlú, àwọn tí Sàlíù Gàngán tó ti jí ọmọ wọn gbé, tó ti gbowó lọ́wọ́ wọn, tó ti pa àwọn ọmọ wọn, tó ti pa wọ́n lẹ́kún, àtàwọn àgbẹ̀ tí Sàlíù Gàngán ti pa lẹ́kún, tó ti sọdá láì ní nǹkan kan mọ́, tó ti sọdẹ́dún arìnlẹ̀. Ẹlòmíì wọ́n jí owó ẹ̀gbẹ́, ó lọ já owó káàkiri ló fi lọ gba ọmọ ẹ̀ lọ́wọ́ àwọn fámìlì Sàlíù Gàngán. Gbogbo wọn yẹn nísìn ọwọ́ akóra wọn jọ, wọ́n ṣe débi pé wọ́n jí ọmọ Aṣígàngán gbé, ẹni tó jẹ́ ọba Ìgàngán, wọ́n jí ọmọ ẹ̀gbẹ́ nígbà pẹ́gẹ́ bá ṣe gbọ́, wọ́n ní wọ́n jí ọmọ ẹ̀gbẹ́ tí wọ́n ní wọ́n gba ìdínà 4 million. 4 million tí wọ́n dẹ̀ jí gbé nígbà yẹn, ó dàbí kó jí 40 million gbé nísìnyí.
ọba yẹn tó bá ti jíyàn gbé ní gbọ̀ngàn báyìí Sẹ́ríkì Fúlàní Sàlíù òun ló máa lọ ń gbowó tó máa lọ bá wọn gbé fún àwọn tí wọ́n jí èèyàn wọn gbé. Báwo lòun ṣe mọ àwọn tó jíyàn gbé? Báwo ló ṣe mọ ibi tí wọ́n wà? Báwo ló ṣe mọ ibi tó ti máa lọ gbowó fún wọn? Wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn ni. Kò dẹ̀ sí Yorùbá tó bí ga, kò sí ọlọ́pàá tó bí ga, kò sí sójà tó bí ga, kò sí DSS tó bí ga kó wọnú gbowó lọ bá Sàlíù. Apá wọn pàkúpà ni. Torí pé Fúlàní ló wà ní president, Inspector General of Police Fúlàní, Director of SSS Fúlàní, gbogbo àwọn security, gbogbo àwọn head of securities ọmọ Fúlàní ni wọ́n. Tí Sàlíù gbọ̀ngbọ̀n àtàwọn Sàngbé ẹ̀ mí tí débi tí mò ń lọ o, tí Sàlíù àtàwọn ẹ̀mẹ̀mẹ̀wá ẹ̀ tó bá ti lọ hùwà bàjẹ́ yẹn, tó bá di pé bí ọwọ́ fẹ́ tó wọn àbí nǹkan kan, IG máa pe CP. Ó yá nǹkan tó ṣẹlẹ̀ yẹn, ó yá fi àwọn ọmọ yẹn lẹ̀. Nísìnyí báyìí ibi tí mo wá ń lọ rèé o, ibi tí mo wá ń lọ rèé o. Èmi nìkan kọ́ dẹ̀ ni mo fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbálá ayé, ibi tí a ti nídìí attention yín lélẹ̀. Ẹ bá wa dúró ṣinṣin, ẹ bá wa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, ẹ dẹ̀ bá wa committed. Ẹ má kàn máa wo ẹnu mi, ẹ má kàn máa gbọ́ nǹkan tí mò ń sọ. Ẹ máa share fídíò yìí, ẹ máa like ẹ̀, ẹ máa comment, ẹ máa subscribe. Ẹ máa pín káàkiri kó lè dọ́dọ̀ gbogbo àwọn tó jẹ kó dé. Now, àwọn àgbààgbà Yorùbá kan ti ń ṣe meeting. Wọ́n ń bẹ Sunday Igboho láti wá gbà wá sílẹ̀. Gbogbo wa la mọ̀ wípé gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá Chief Sunday Igboho ló ń dúró dè. Torí àwọn náà lọ́dọ̀ fi rán àwọn ni wọ́n lè ṣe. Ààrẹ Lájí Abbas sì confirm ẹ̀ ní àná yìí, ní àná alánà, wípé kí Tinubu jọ̀ọ́ kó bá wa tú Chief Sunday Igboho sílẹ̀. Bó tiẹ̀ jẹ́ pàwà òyìn ní pé bí àwọn wọn lẹ̀, ilé bàbá ọmọ ń gbọmọ lẹ́rù. Ilé bàbá ọmọ ń gbọmọ lẹ́rù, bàbá ń bọ̀ nílé pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n ní kí Tinubu tú wọn lẹ̀. Ó máa da tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu Jagaban tó bá lè tú Chief Sunday Igboho lẹ̀ lóòótọ́, kó wá ràn wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá. Àwọn Fúlàní wọ́n ti ń jí kúrútù gbé, wọ́n jí akẹ́kọ̀ọ́ gbé, wọ́n jí olùkọ́ gbé, wọ́n gbé dókítà, wọ́n gbé lọ́yà, wọ́n gbé ọlọ́pàá, wọ́n jí sójà gbé, wọ́n jí anybody gbé. A ní bí Ààrẹ Ọ̀nà Kakanfò, Balógun, Báṣọ̀run, nǹkan, a ní wọn nílẹ̀ Yorùbá, but Ọlọ́run ò fi wọ́n wọn. Ẹni tó lọ fi wọ́n lélẹ̀ bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó bàbá Dami ẹkùn ọkọ Fúlàní, ọmọjọmọ lọ, general actor gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà, ọ̀rìn kílẹ̀ mítìtì. Ká mú tẹ̀gbọ̀n kúrò, ká tún fi tẹ̀gbọ̀n sí. Bàbá wa lọ́lọ́run gbélé lọ́wọ́, ìdí nìyẹn táwa ò ṣe lè fi wọ́n ṣeré. Now, ibi táwọn wa ń lọ lélẹ̀, ẹ̀yin ènìyàn wa, tó bá jẹ́ lóòótọ́ la fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá gba òmìnira. Tó bá jẹ́ lóòótọ́ la fẹ́ jẹ́ kí bàbá wa lẹ nífẹ̀ẹ́ bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé wọ́n pa wá. A ò fẹ́ kú mọ́, a fẹ́ jẹ́ kó jí wa gbé mọ́. We want to be free from ajínigbé. We want to be free from apànìyàn. We want to be free from Fúlàní apàyàn. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section báyìí. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní send the message sí international communities wípé a fẹ́ jẹ́ kí Chief Sunday Igboho kó di olómìnira ní gbogbo àgbáyé, not only
Chief Sunday Igboho is free like a bird. Everybody know that. But tẹ́ bá lọ wo àwọn list àwọn tí wọ́n ní wọ́n wá gbogbo forúkọ wọn bẹ́ẹ̀, but we don't know the agenda of the Fulanis. Gbogbo wa la mọ̀ wípé Chief Sunday Igboho nìkan lọ́lọ́run lè lò láti yọ wá ní oko ìparun tí a wà yìí. Àwọn Fúlàní nísìn ní ìjẹta yìí tí ìjẹta ni àbálò wọ́n sì wọ Ọ̀ṣun State University bá ti gbọ́, wọ́n wọ bẹ̀, wọ́n ṣọṣẹ́, wọ́n ṣoríṣiríṣi ní gbogbo ilẹ̀ Yorùbá nísìn. Kò sébi táwọn Fúlàní ò ti máa pa àwọn ènìyàn wa nípakúpa, àbẹ̀rí kọ̀ọ̀kan ṣe sí. Ó túmọ̀ sí wípé gbogbo àwa tá a wà nílé Ọlọ́run fi wọ́n wa. Ẹnìkan ṣoṣo tó ṣe tán láti ṣe lọ́fẹ̀ẹ́ láì gba kọ́bọ̀, láì gba anything, tó jẹ́ wípé ìyọ̀ǹda àwọn àgbààgbà wa nìkan ni wọ́n ní. Orúkọ wọn náà máa jẹ́ Commander General Dr. Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà. Owó baba dami. Ẹ jẹ́ ká máa kọ sí comment section. Very good. Ẹ jẹ́ kí comment máa pe comment níṣẹ́. Ó ṣe kókó, ó ṣe pàtàkì. Torí wípé enough is enough. Bàbá wa Ààrẹ Lájí Abbas sọ̀rọ̀ kan. Wọ́n ní kí làwa Yorùbá deserve tí àwọn olórí burúkú Fúlàní fi ń pa wá báyìí. Wọ́n ní ṣé bí àwọn èèyàn tiwa náà ṣe ń pa wọ́n lọ́hùn nìyẹn. Wọ́n ní tó bá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí gbogbo àwọn government official, gbogbo government securities tí wọ́n fi rí kankan ṣe fáwọn Fúlàní. Wọ́n ní then kí Inspector General of Police kí wọ́n kó àwọn evidence bí àwọn Yorùbá náà ṣe fọ́ọ̀mù group tí wọ́n tí àwọn èèyàn gbé nílẹ̀ Haúsá tí wọ́n pa wọ́n ní kó bá àwọn gbé jáde. Ẹ wo ilé epo Òkè Odò lẹ́ńlẹ́ bíbà, ẹ wo ohun tí àwọn Fúlàní fojú wa rí. Ẹ wo bó ṣe nǹkan kékeré ṣẹlẹ̀, àwọn Fúlàní wọ́n sáré lọ kóra wọn wọlé. Tírélà ni wọ́n ní wọ́n fi lòdù wọn wọlé. Àwọn tó ṣojú wọn tó sọ, wọ́n ní tírélà ló kó àwọn Fúlàní yẹn wá. Wọ́n ní gbogbo àwọn Haúsá tí nǹkan ṣe pé àwọn Haúsá gan ò rẹ́dí àti jà, Yorùbá ló rẹ́dí àti jà, pé Yorùbá àti Haúsá ti ń parí ọ̀rọ̀ kó tó di pé àwọn Fúlàní yẹn dé fọ́ọ̀mù náà wuyè tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣòfò nílẹ̀ bàbá wa. Tẹ́ bá lọ wo gbogbo àwọn tí wọ́n ní wọ́n arrest nísìn, ó ṣeé ṣe kí Fúlàní má ṣe ni wọn kúrò dá àwọn ọmọ Yorùbá kò mọwọ́ kò mẹsẹ̀. Mo fẹ́ play program bàbá wa Ààrẹ Òpìtàn, bàbá wa Lájí Abbas. Mo fẹ́ play program tí wọ́n ṣe lánàá fún yín kó má dàbí pé àìsọ ọ̀rọ̀ ni mò ń sọ látàárọ̀. Gbogbo ara mọ̀ pé bàbá wa Ààrẹ Òpìtàn wọn ò fi ọ̀rọ̀ lẹ Yorùbá ṣeré. Bùdù kìí ti lóyún kí Ọlọ́run ṣàánú mi kí n get me. Ọkọ̀ sí tìǹbù lọ àwọn àgbẹ̀ wọn kóra wọn jọ ní wọ́ọ̀lù tí bàbá ẹ̀ bá sọ̀rọ̀ kan pẹ̀lú lílọ́ọ̀sì báyìí tí wọ́n gbé sí. Wọ́n lé àwọn kan jẹ́gbọ̀n méjèèjì kúrò. Ó bẹ̀ẹ̀bẹ̀ tó lẹ́ láti Ìgbó dé Odò àti Èrúwà o tẹ́ ìwọ ìjọba ìbílẹ̀ Ìgbó. Ó bẹ̀ẹ̀bẹ̀ tó lẹ́ láti Ìgbó dé Odò Ògùn ní ààlà ilẹ̀ Ìbàràpá. Odò Ògùn kéèyàn tó wọ Èrúwà ní ààlà. Láti Ìgbó Fúlàní pọ̀, Èrúwà wọ́n pọ̀, Ìgbó Ọ̀rà wọ́n pọ̀, ṣùgbọ́n Ìgàngàn má lọ pìtẹ́ndì lásán o, kọ̀ọ̀kan lọ sí ní fún lásán. Ọmọ ìyá mi èmi àmọ́ tí ó ṣẹlẹ̀ orílẹ̀ èmi ìwúrí kí jẹ́jẹ́ mi mo jókòó. Ìní wọ́n fi flush wọn out lọ́wọ́ àti pé àwọn àgbẹ̀ ń lo oko. Bàbá tí mo wá fi ọ̀rọ̀ wérò pẹ̀lú ẹ̀ lánàá, bàbá yìí ní wípé àwọn àgbẹ̀ àwọn ń wá àwọn ọmọ ibi táwọn ó ti rí ni ìgbésàlẹ̀ ń wá
ẹ̀ta ló ń tàn wọ́n láwọn ń wá Sunday Igboho ni èmi náà rí wọ́n láwọn ń wá àwọn fẹ́ẹ́ fi ẹ̀mí ìmoore hàn oníkílódé mo gbọ́ ilé mi ìmọ̀ ń kọ́ lọ́wọ́ báyìí wọ́n mọ́tò yìí tó ń wo iṣẹ́ àgbẹ̀ mo fi rà á kí Ìgbòho tó wá gbà wọ́n lẹ̀ kò sí àgbẹ̀ tó lè lóun rí èrè $1 million láàrin ìgbà tí Ìgbòho lọ jẹ́ tọ́lọ́ sì fún ṣe pẹ̀lú kọmire Rótìmí Olúmọ tọ́lọ́ ń fún wọn ṣe àyípadà tó ti dé lọ́wọ́ di pé àṣàyè àwọn àgbẹ̀ yìí mà ti dá àṣàyè Sunday yìí mà ti dá àwọn ọmọ àgbẹ̀ wọ́n ń so òyìnbó bàbá yìí lòun láwọn ọmọ tó wà níléèwé nígbà tó ń tiẹ̀ fẹ́ fi oko gan àwọn ọmọ tó wà níléèwé ni wọ́n wá láti yunifásitì tí wọ́n wà yẹn wá bá wọn fi oko ẹ̀yin náà wá wo àgbẹ̀ owó tẹ́ fi ń fi oko pakopako ẹ wo dúró oko tẹ́yìn ó ní tẹ́yìn ń lo nǹkan pakopako $500,000 nígbà ọ̀kan wọ́n ti balẹ̀ wọn ò lérè $500,000 gẹ́gẹ́ tẹ́lẹ̀ wọ́n wá lu pakopako $500,000 àwọn àgbẹ̀ wá ní $5 million $10 million wọ́n lẹ́nìkan ta iṣu ọkọ̀ méjì $10 million. ṣé ń gbọ́ kì í ṣe tírélà ńlá iṣu. torí náà ẹ bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ Ìgbòho ti gbà wálẹ̀ nílẹ̀ àwọn ilẹ̀ gẹ̀gẹ́ iṣẹ́ àgbẹ̀ ti pé ó ti pé bàbá yìí táwọn fún wá Sunday Igboho sínú ní àwọn àgbẹ̀ ní ilẹ̀ Ìgàngán àtọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ìbàràpá àwọn fẹ́ fi ẹ̀mí ìmúyẹ wọn lásìlẹ́yìn ìgbà yẹn ilé sẹ́kẹ̀ndé wọn dáko tẹ́ máa ń pè wọ́n ní wọ́n bẹ èpo ẹ̀gẹ́ ìwọ́n ní bí wọ́n ṣe máa ń bẹ tó ṣe pé nígbà wọn bá bẹ wọ́n bẹ dáadáa pé wọ́n ń rà wọ́n dáko kẹ́tẹ́ mi lọ́ máa ń ṣe wọ́n láwọn yẹn náà tún dé wọ́n ní kódà wọ́n ti fẹ́ dá iléeṣẹ́ rẹ̀ lẹ́ẹ̀lẹ́sìn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú àwọn iléeṣẹ́ bá wọn ò ní wá owó tó máa wọlé wọ́n máa ra ẹ̀gẹ́ wọ́n sì máa ṣe gbogbo ẹ̀ ọ̀pọ̀ ẹ̀gẹ́ tí ń lọ láàrin Ìbàràpá tí ń gba ilẹ̀ Ìbàdàn kọjá tí ń gba ọ̀nà kìí ṣe tó tún lọ ní Abẹ́òkúta tírélà 19 èmi máa ń rí lójoojúmọ́ nígbà tó fi ń ṣe ìwádìí ìfarabalẹ̀ ṣèwádìí ni ta ló sì gbọ̀gbà tó gbà wọ́n lẹ̀ Sunday Igboho nílẹ̀ Ìbàràpá ní táwọn àgbẹ̀ ilẹ̀ Ìbàràpá láwọn ń wá Sunday Igboho sínú ọkà wọn wá balẹ̀ àwọn nínú owó kò sí pé báwọn bá gbé àtùpà lọ́mọdé lọ́wọ́ lóko yọ̀ọ̀lọ̀ yọ̀ọ̀bọ̀ sí kankan bẹ̀rẹ̀ àwọn ọmọ ìlú àwọn fìjìláńtì àwọn ẹ̀ṣọ́ wọn àwọn náà lù sí gáìdì àwọn náà dúró gbàgbàgbà ní ìṣèlú pé ní ìgbàkúgbà nígbà tí ìjọba ní ẹ fi wálé àmọ́ sọ́ọ̀lù fúnra wa ẹ̀rọ kò sójà kankan àpẹ sójà kankan àmọ́ sọ́ọ̀lù fúnra wa ẹ wà lóko kọ́ àwọn sójà Fúlàní kan wá àwa láàmú sọ́ọ̀lù wa ìjọba sì bá wọn gbà bẹ́ẹ̀ ọjà o láti yọ ọdún yìí ìjẹ́ gbọ́ pé wọ́n para wọn ní gbọ́dọ̀ o wọ́n sára wọn ládàámọ́ o wọ́n ṣe kinní kan sáà gbẹ́tọ́ mọ́ ẹ bá mi gbé fún ẹjọ́ ẹ bá mi gbé fún Sunday Igboho ẹ pàtẹ ọwọ́ ẹ gbósùbà fún bàbá ilẹ̀ Ìbàràpá ilé ìdìbò láì ní wọ́n fi pè ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń pè káàkiri Ọlọ́run kò ní àtàwọn ẹ wá já wò ilé ìwọ wá wà nígbà tí wọ́n gbọ́ olóńgbò ti wá sa wọ́n ṣẹ̀ṣì mọ̀ pé Sunday Igboho ti lé fámìlì Buhari kúrò ní Ìgàngán Ìṣílù Wàkílù mọ̀lẹ́bí rẹ̀ ní àgbọ̀n kankan pa rẹ̀ wọ́n ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní wọ́n lọ já sí prison wọ́n wá gbé jáde àgbọ̀n kankan ìbáṣe wípé stéètì ìlọ ń kọ̀ntró prison stéètì ló ń kọ̀ntró ọlọ́pàá wọ́n sì wá lẹ́yìn láti wo wèé wọ́n sì lọ àgbọ̀n kankan dọ́là Sàálù Sẹ́ríkì bẹ́ẹ̀ tí ń yan káàkiri gbogbo ẹ̀sùn Áfíríkà ọlọ́pàá òfin kọ́ wá kọ sítímẹ́ǹtì ìwọ̀ náà ẹ̀fọ́ríjì mi. Ìní wọ́n wá wò yí pé abẹ́lẹ̀ ṣe ń lọ Sàálì wá ń jáde lórí ọ̀rọ̀ ó ṣe Yorùbá nation ọmọ wa ní ọmọ wa ní Sàálì wá ń lọ lóríṣiríṣi.
jẹ́ wá wo gbogbo rálì tí Sunday Igboho ṣe kò sẹ́nìkan tó ní tó sọ pé wọ́n pààyàn àbí wọ́n dà lù àfi táàgọ̀ wọ́n lọ kọjú Sunday Igboho wọ́n pààyàn sínú ilé rẹ̀ wọ́n káwé èèyàn rẹ̀ lọ. nígbà wọn jẹ́ ń kó ilé rẹ̀ wọ́n àgbàkú wọn lẹ̀ léyìí tó já mọ̀ ní pé wọn ò lẹ́jọ́ jẹ́ lọ́nà àìtọ́ ẹni pé gbogbo gómìnà south west south east and south south ni wọ́n bẹnu àbúrò àwọn DSS tẹ́lọ̀ ọkọ̀ lulẹ̀ Sunday Igboho tó gba àwọn gómìnà fi ṣe ìpàdé àbáti gbàgbé ìgbà náà ni táwọn gómìnà ṣèpàdé lẹ́kọ̀ọ́ ní pé ó ti di èèwọ̀ àwọn DSS fẹ́ lọ bìkan ẹjẹ́ á máa gbọ́ àwálí sí security. ṣùgbọ́n ẹran ìyá ni wá níjọ wọn lọ kọlu ilé Sunday Igboho torí kò yọ tó sá jáde ọmọ wa ni àtiwájú wa ni akọni wa ni ìfẹ́ ká ṣe ni ká fọ́n àtà ká di gbogbo ọ̀nà pé a nígbà gbogbo àwọn tẹ́ ẹ pa ẹ sanwó ẹ̀mí wọn àwọn tẹ́ ẹ kó ẹ̀kọ́ lẹ̀ ìtẹ́ ti lọ́kọ́ lé ilé Sunday Igboho gbàgbá yóò rí bá a ṣe ń wò mí lọ́jú rí oníta nǹkan gbà náà ni pé ọlọ́run rẹ̀ ìdè ìgbà jẹ́ wá fílẹ̀ àwa rí bó ṣe lọ ó lọ sí Kútọ́nù wọ́n fẹ́ rìnrìn àjò gbogbo bí wọ́n ti ṣe dà á bí wọ́n ṣe mú un ìtọ́jú ẹ̀ ní ṣùgbọ́n sẹ́ni tọ́lọ́hún gbé dìde ìfẹ́pẹ́ kó ṣubú bí ó ṣe wá ṣubú ló ṣubú ọlọ́run ìpè Sunday Igboho ní màláìkà fún wa o ṣùgbọ́n Yorùbá téèyàn bá ṣe dáadáa Yorùbá máa gbóríyìn pé tó ṣe dáadáa ìpè Sunday Igboho ní màláìkà fún wa o ìsọpọ̀ ńlọ́mọ́ jù láàrin wa o èsì lóun lọ́jọ́ ti jù láàrin wa. Ìkàngán ti wá bọ́ tó ìmọ̀ tèdè tápà gbogbo bẹ̀rù wọ́n ti bọ́ lọ́wọ́ àwọn Fúlàní. Béèyàn bá lọ ra lẹ́bẹ̀ àbọ̀ bá lọ mú lẹ́bẹ̀ tí bá ṣe sí ọ̀gbìn èrè lọ́lọ́jà ń jẹ ni. Wọ́n ò bí mẹ́kù gán kọjá àfikẹ́ fún ọ́sàlàyé rẹ̀ pẹ́ dákun ìníwó lórí èmi ẹsẹ̀ màálù. Ìpínlẹ̀ kò fi ní bá lọ. Eku. Àwọn àgbẹ̀ tí bẹ́ẹ̀ tó jẹ́ kí wọ́n ti màálù ń bẹ̀ báyìí ṣùgbọ́n kálukú ní ọgbà fún. Dábà sì fẹ́ da màálù wọn lọ, wọ́n da màálù wọn lọ, wọ́n ti dá padà rọ̀lẹ́. Igbó ni wọ́n jẹ. Wọ́n àwa gbọ́pẹ́ nìkan fi màálù jókòó ẹni nígbà wọ́n ti ẹ̀ dára wọn mọ̀. Irọ́ láti fi màálù jókòó mi, ọ̀sẹ̀wọ̀ rẹ̀ adára wọn mọ̀. Ní bàbá sì kóra wa dé ọlọ́pàá bá wa dá sí. Ìgbà tó bá ti gbé Yorùbá àti Fúlàní èèwọ̀. Nígbà bá tó dọ̀la lẹ́yìn máa gbọ́ bámúbámú làáyó Fúlàní ọ̀hún. Ọwọ́ á ń pọ̀. Aṣàṣeyọrí ń bẹ̀. Àwọn ọlọ́pàá làwọn ò ní wọnú igbó. Àwọn sọ́jà ò ní wọnú igbó. DSS ò ní wọnú igbó. Ṣùgbọ́n Ìgbòho ṣà àtàwọn ọmọ ẹ̀ṣọ́ lẹ́nu bá wọnú igbó. Kí ló wá jẹ́ kí n lọ síbi ọ̀rọ̀ yìí? Ó jẹ́ nǹkan àǹfààní nínú jẹ́ ńlá. Tí a bá gbàgbé, a rí i pé wọ́n pa àwọn ọba wa méjì ní ìpínlẹ̀ Èkìtì. Tí gbogbo bá wà ní ìwé òde ṣẹlẹ̀ níbo àwọn kábíyèsí ìjọba ń pa bàtà pàtó ohun sí ẹ̀. wọ́n pa àwọn kábíyèsí wa méjì ní ìpínlẹ̀ Èkìtì. Èyí ṣe ṣeré o, wọ́n pa àwọn ọba wa méjì ní ìpínlẹ̀ Èkìtì. Lọ́jọ́ kan náà, ọba mẹ́ta ni bàbá wa kan Ọlọ́run kò wọ́n yọ. Wọ́n pa wọ́n. Àwọn òun náà ni wọ́n pa wọ́n Fúlàní. Ǹjẹ́ wọ́n rí wọn mú? Wọ́n rí wọn mú. Wọ́n tún lọ sí ìpínlẹ̀ Kwara, wọ́n pọ̀ bá kan. Wọ́n lọ sí ìpínlẹ̀ Kogi, wọ́n pọ̀ bá kan. Owó lọ́dún tó lọ, owó lajú tó wá láti Canada, wọ́n pa, wọ́n pèsè sẹ́ ẹ̀, wọ́n tún pa lára àwọn tó gbogbo lọ, Ọlọ́run kó ẹnìkan yọ. Nígbà tá à ń ṣe tèkìtì lọ́wọ́ ní Ògbómọ̀ṣọ́, pásítọ̀ kan tó ń gbé sùsẹ́kù lé ilé rẹ̀ ní o. Tọ́lẹ̀ òkú mọ́ Fúlàní tó yẹ̀yìn padà, tọ́lẹ̀ òkú mọ́ màálù tí Fúlàní sì kú lọ́dọ̀ látẹ̀yìn, wọ́n pa. Irú ẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́kìtì náà, wọ́n pa ẹ̀bá náà lẹ́kìtì. Fúlàní náà. Síbẹ̀ náà wọn ò torí ẹ̀ kú òdúdú wa. Ìbéèrè tá a wá ń béèrè ni wípé bóò ni Sunday Igboho ṣe rí wọn lé ní gbogbo gàngàn àti tèdè
dé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú nílẹ̀ Ìbàràpá ilẹ̀ Ìbàràpá. Àwọn ọba wa wọ́n pe ìpàdé asọ́ngbà ẹgbẹ́ mo ti ń pariwo ọ̀rọ̀ pàdé àdúgbò wọn bá pè pàdé. Ṣùgbọ́n dọ̀la lórí ìpàdé wọn àti pè ẹ́rì pé mo sì kìlọ̀ náà lórí ìpàdé tí mo pè lórí ìgbìmọ̀ ọmọ Yorùbá ìpínlẹ̀ Yorùbá pè pàdé wọ́n pè. Ṣùgbọ́n tí a bá gbàgbé Sunday Igboho wálé ó wá sí mọ́dẹ̀ bímí náà ṣe gbẹ̀yìn ìyá mi Sunday Igboho náà gbẹ̀yìn ìyá rẹ̀ ó sì wá sí ìyá rẹ̀. A rí pé nígbà tó wálé pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ni ó sì sí ìyá rẹ̀ tán ó padà. Àwọn tí wọ́n kówó ìlú jẹ tí wọ́n ba ìlú jẹ́ Buhari mọ̀ fún wọn ní amnesty àbí kílẹ̀ ń pè é ó dáríjì wọ́n. Jonathan náà ṣerú ẹ̀. Ṣùgbọ́n àwọn kan wá ń bayé jẹ́ ẹnìkan wá ní ẹ má bayé jẹ́ mọ́ àwa ní àfikà bá tiẹ̀ jẹ́ ní Sunday Igboho. Inú mi wá dùn èmi ti wá fi ọ̀rọ̀ yìí kọ́ bàbá wọ̀ ní ìrìsà àti gbogbo ẹ̀yọ́ ọba lọ́rùn. Níjọ́ tí a pè pàdé tá a pè sílé Ifẹ̀ láàfin Odùduwà orí screen ńlá ti wò ó tí wọ́n pe Sunday Igboho wọlé gbogbo náà fẹ́ bá wa sọ̀rọ̀ tó sì tó sọ̀rọ̀ akin. Sunday Igboho yóò wá máa yà wá lẹ́nu pé Sunday Igboho tó sọ̀rọ̀ tí gbogbo owó kan wá ti balẹ̀ ìjọba Nàìjíríà ò tí ì gbẹ́sẹ̀ kúrò lórí òfin àwọn jẹ́ gbélé Sunday Igboho lórí látàyè Buhari. Gbogbo àsùnwọ̀n ilé ìfowópamọ́ Sunday Igboho wọ́n ìgbẹ́sẹ̀ kúrò ń bẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé. Àwa la sì ní bọ́wọ́ ní ọ̀bá tí òkú dà á gbọ́dọ̀ tó wọ́n títọ́ pa bàbá wa ọwọ́ wa ti wá ta ìgbọ́n odidi ìgbọ́n lọ́wọ́ wa bàbá ẹ̀ ilẹ̀ ń jẹ wáyé. Ìfẹ́ ká gbọ́ fọ́ọ̀sì eléyìí ṣẹlẹ̀ ní ìjẹta ní ìpínlẹ̀ Ògùn. Ẹ máa gbọ́ o. Ti Ṣàgámù yẹn. Ẹ máa gbọ́ o. Ọmọ Yorùbá àkàdà yìí á ń dúró ẹ̀yìn lọ́dún. Náà mo sọ lórí ọ̀dọ̀ mi bíbá kó má dùn tọ́tọ́lọ́jì. Náà mo fẹ́ fi àsìkò fi ṣàlàyé ìkọ̀kan fún yín. Ẹ máa rí i pé mo máa ń sọ̀rọ̀ nípa bàbá kan, bàbá Máyégún. Ọmọ Yorùbá já dira. Ààrẹ Lájí Abbas náà sọ oríṣiríṣi ọ̀rọ̀ nígbà tẹ́yìn náà gbọ́. Ìyẹn lẹ́gbẹ́ máa mọ̀ pé ọmọ Yorùbá tí ó bá tí ì dira ó ti kú wọn ìtì sí. Ìdí nìyẹn tí màá ti pe nọ́mbà bàbá Máyégún ẹ̀pẹ̀. Ó fẹ́ dira ni o, ó fẹ́ ṣe gbá ni o, ó fẹ́ ṣàwọn ni o pé bàbá Máyégún. Mi ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n pọ̀lọ́ kódà tó bá pọ́síbù màá gbé wọn wá sórí ṣóò lè ní. Ẹ wá gbọ́ òtítọ́ ọ̀rọ̀. Ó ní àwọn àṣírí kan tó náwọn fẹ́ tú. Ẹ pàdé wa lé ní. Náà nọ́mbà bàbá Máyégún jẹ́ 080 23 94 0939 080 2394 0939 080 2394 0939 nọ́mbà bàbá Máyégún. Ẹ̀yin tẹ́bà sí Nàìjíríà tẹ́bà fẹ́ pè wọ́n ẹ pè wọ́n sórí kẹ́fí +234 síwájú ẹ̀. Bóyá anything spiritual bẹ́ẹ̀ ni bóyá wàá lo ìlú òun wà wé gbèlú kò níwé gbèlú tàbí bákan pé bàbá Máyégún mò ń fọwọ́ ẹ̀ sọ̀yà fún ẹ wípé gbogbo àwọn tí wọ́n pe bàbá kò tí ì sẹ́ni tó complain wọ́n máa ń dúpẹ́ ní pé àmàdí kò ṣe mo dúpẹ́ àti rẹ́ni tó kó ọmọ ẹ̀ lọ́tẹ fábẹ̀ àti rẹ́ni tó jẹ́ pé àṣírí bíbò ló wá lọ síbẹ̀ tó dẹ̀ jẹ́ pé ó ń dúpẹ́ lọ́wọ́ wa báyìí àti rí
So that's it. Àwa ò ní fi iná tẹ̀kọ́ fún ẹ̀yin ọmọ Yorùbá. Náà mo fẹ́ pe nọ́mbà bàbá orí òkè àṣẹ. Bàbá yìí náà pásítọ̀ ni wọ́n, ṣùgbọ́n wòlíì ni wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ìwọ tó bá fẹ́ ṣoògùn, bóyá òun wà wé gbèrú ni, bóyá òun wọ́ ọmọ ni tó fẹ́ wojú Ọlọ́run, anything tó ṣàmọ̀ pé it has to do with life problem tàbí anything, pé bàbá orí òkè àti àṣẹ, pé wọ́n ọwọ́ méjì ni mo fi ń sọ̀yà fún ẹ, pé wọ́n kẹjọ gbàdúrà. Tó bá dẹ̀ kí bí o fẹ́ yẹ kó bẹ́ẹ̀ ṣe ọṣẹ ni tàbí anything, pé bàbá orí òkè àti àṣẹ. Mo ti pe nọ́mbà wọn tẹ́lẹ̀ fún èyí tí ẹ ti tẹ̀lé mi tipẹ́tipẹ́. Mo ti pe nọ́mbà orí òkè àṣẹ. Fóònù nọ́mbà wọn rèé, ẹ pè wọ́n sórí 070 25 47 54 27. Lẹ́ẹ̀kan sí 070 25 47 54 27. 070 25 47 54 27. Bàbá orí òkè àti àṣẹ. Ẹ pè wọ́n, ó dá mi lójú pé ẹ máa dúpẹ́ lọ́wọ́ mi. Gbogbo àwọn tí wọ́n ti ń pè wọ́n kò tí sẹ́ni tó sọ sítórì fún wa rí, wọ́n máa ń dúpẹ́ ni. Sítórì tó máa ń sọ fún wa ní pé àmásí, ó ṣe mo dúpẹ́ o, ó ṣe kinní kan o, ó ṣe gbá o.